Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko káàkiri gbogbo àgbáyé. Yọ̀yẹ̀ gbogbo wa o, àní ṣubú dànù o. Ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ kan sí méjì. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹnìkan bá ní bàbá ọmọ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ́ ẹ bá ti gbọ́ Lukman Àyádáre kì í ṣèmi o. Ẹ pe olúwa rẹ̀ ní fídíò kẹ́ wojú rẹ̀ báyìí. Tó bá gbé fọ́tò mi sí kẹ́ lẹ́yìn ọ̀fẹ́ fọ́tò ẹ̀ ń fẹ́ máa bá a sọ̀rọ̀ ní fídíò báyìí ni kẹ́rí pé ń da yín lóhùn dáadáa. Ẹ ti rí ọkọ̀ làbí tàǹgìrì o. Ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ara òní ni wá o. Ọjọ́ kan bẹ tí obìnrin máa wòkè tí wọlẹ̀ tí kì í rẹ́nìkan pè àfọlọ́hun àtẹlẹ́dàá rẹ̀. Yọ́ máa fọwọ́ gbá orí mú òun lọ́jọ́ ìkúnlẹ̀. Gbogbo ẹ̀yin aláboyún wẹ́rẹ́ báyìí lágbọ́ o. Ẹnìkan kì í fi ọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́. Àwọn àgbàlagbà ní ẹnìkan kì í fọ̀bẹ gbẹ̀bí àgùntàn. Ẹnìkan kì í fọ̀bẹ gbẹ̀bí adìẹ lórí àbá. Ẹ̀yin tẹ́ rù nírọ̀rùn, ẹ̀yin náà lẹ́ sọ nírọ̀rùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa, ọlẹ̀ ayọ̀ sọnù yín. Ẹ jẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́. Èso kan bẹ àwọn bàbá wa ń pè ní èso ọ̀pẹ̀lẹ̀. Èso ọ̀pẹ̀lẹ̀ ẹ wò èyí tó bá lanu dáadáa. Èyí tó lanu dáadáa. Bó ṣe lanu yẹn, ẹ tọ́jú rẹ̀ mẹ́sàn-án. Ọ̀nà mẹ́ta ni ó lanu sí, ẹ tọ́jú rẹ̀ mẹ́sàn-án. Ẹ fi odidi atare kan kùn. Ẹ wá jó. Tẹ́ ẹ bá jó tán, ẹ ní kí obìnrin kó máa fọ́kọ mu tó bá ti wà ní oṣù kẹsàn-án. Tóbìnrin bá ti wà ní oṣù kẹsàn-án, ẹ ní kó máa fọ́ ẹ̀kọ mu. Ó lè po kókó kó fi lò ó. Tí ó bá rí kókó tí ò rí kọ̀ọ̀kan, ó lè bù ú sọ́wọ́ báyìí kó fomi gbá. Kódà ó lè fi 7up lò ó. Ó lè fi Coca lò ó kó ṣáà ti lò ó ni. Orí ìjókòó ni ó ti lò ó. Tó bá dijọ́ ìkúnlẹ̀ rẹ̀ báyìí pẹ̀lú agbára Ọlọ́run ọba tí ń bẹ lára ewé àti egbò. Torí Ọlọ́run lágbára lórí gbogbo. Wẹ́rẹ́ báyìí ni ó dé ní. Tá bá tó wá mú èso yìí bákan náà. Èso ọ̀pẹ̀lẹ̀ yìí pẹ̀lú ẹ̀rùn ẹ̀là. Èso ọ̀pẹ̀lẹ̀ yìí mẹ́sàn-án lẹ́wà. Ẹ̀rùn ẹ̀là náà mẹ́sàn-án. Hóró ọmọ atare mẹ́sàn-án. Ẹ ti tọ́jú ẹ̀, ó yẹ gun kẹ́ fọṣẹ kó. Obìnrin yìí ó máa fi wẹ̀, yóò sì máa fi fọ ojú ara. Yóò máa fi wẹ̀, yóò máa fi fọ ojú ara. Pẹ̀lú agbára Ọlọ́run ọba tí kìí ṣe nǹkan tì, wẹ́rẹ́ báyìí ni. Ẹ máa lo tibí yẹn sínú, ẹ máa lo eléyìí síta. Èyí tẹ́ ẹ ṣe yìí, aláboyún ọgọ́rùn-ún kan ó lè lò. Ẹ má sì mí gbọ́ o. Tàkọ́kọ́ tẹ́ ẹjọ́ yẹn, aláboyún kọ̀ọ̀kan lọ́nà ọgọ́rùn-ún wọn lè lò. Ọṣẹ rẹ̀ náà aláboyún kọ̀ọ̀kan lọ́nà ọgọ́rùn-ún wọn lè lò. Ìtumọ̀ ni pé èèyàn púpọ̀ ló lè lò ó. Ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ìgbẹ̀bí ẹ ṣe sọ́wọ́. Bàbá tó bí ọkùnrin tọ́pọ̀ tó ọmọ páwọn ìyàwó ọmọ rẹ̀ pọ̀ rẹpẹtẹ ṣe sọ́wọ́ torí ọjọ́ ìkúnlẹ̀. Ìyá ọkọ ìyá gidi tí ẹni ọmọ ọlọ́mọ lára ẹ ṣe sọ́wọ́ ẹ gbé fáwọn ìyàwó ọmọ yín. Ìyàwó tó mọ̀ pé olórí ìyá ọkọ gidi ṣe é sílé ọmọ àlò. Wọ́n gan lè ṣe fúnra rẹ̀. A máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Nọ́mbà tí mo fẹ́ fún yín yìí
yóò pọ̀ díẹ̀ láàárọ̀ yìí torí pé nẹ́tíwọ́ọ̀kì MTN ń ṣe bálabàla. Wọ́n ṣe wọ́n ní kíní MTN kan ló bàjẹ́ ládùúgbò wa. Ń wá fún yín láwọn nọ́mbà mi bóyá tí ń try MTN mi kò lọ. Ń wá fún yín láwọn nọ́mbà mi sí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá bá mi sọ̀rọ̀ ní WhatsApp o, MTN yẹn WhatsApp ẹ̀ ń lọ. Ṣùgbọ́n kéèyàn ó pè ń kọ switch off. Wọ́n á ní kíní òpó MTN òun ló bàjẹ́ ládùúgbò wa bí wọ́n ṣe wí. Ìtọ́jú ara ńlá ni ewé àtegbò ni. Ó ti wọlé ọkọ ti pẹ́ ni, àrùn ara kan ní dọ̀ láàmú ni, àìsàn Ọlọ́run ò kàn sí wa. Mo tẹ́ bá gbé wá dọ̀ wa ta bá mọ̀ parí àlà lè ṣe. Èyí tí ẹ bá ṣe tiwa, a sọ fún yín pé tiwa kọ́ leléyìí. Má bòògùn bọ̀ wá, má bòògùn àdáwà. Ìtọ́jú ara ńlá ni ewé àtegbò kàn sí wa. Ó fẹ́ ṣèbéèrè nípa ìrìn àjò rẹ ni, kàn sí wa. Lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti ṣe sílẹ̀ lọ́jọ́ tó ti pé ó fẹ́ máa béèrè lórí ẹ̀, ó wọ private group, owó ni wọ́n fi ń wọbẹ̀. Wọ́n tó bá wà ní Nàìjíríà 10,000 ló fi wọbẹ̀, tó sì bá parí ó sì máa san 10,000. Tágbára rí ọ̀bá ka sáré ọ̀rá dúró rẹ̀ jẹ́ má dáa dùbéèrè kankan mi sì má torí ẹ̀ pè mí o. Iṣẹ́ kan tẹ́ fi sílẹ̀ báwo lẹ ti lá ìrìn dán lóhùn. Ẹ ń tẹ̀lé mi. Ìwọ tó bá wà ní yàrá àṣírí yìí, mo fẹ́ béèrè nípa ìrìn àjò mi, ó sanwó rẹ̀ lọ́tọ̀ o, kò papọ̀ mọ́ra wọn o. Ìwọ tó bá sì bẹ̀ wá níṣẹ́, tó bá ní mọ́tò ni wọ́n ó fi gbé, ó sanwó tí mọ́tò ó fi gbé. Ẹ pé DHL ló fi gbé, ìwọ ló sanwó DHL o, mò ń là á kóyé wa o. Ṣé rí nọ́mbà tí ń kọ fi sílẹ̀ yìí, WhatsApp ẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀. Tẹ́ ẹ bá ti pè é tí ó bá lọ, ẹ̀yin sábà mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Ẹ lè pe WhatsApp ẹ̀ yóò sọ̀rọ̀. Àmọ́ ohun tó ṣe direct call rẹ̀ ni +23480 3298 3298. MTN yẹn nìyẹn o, +23480 3298 3298. Ó yá ẹ gba nọ́mbà mi kan sí +23480 890 38658. 0 +234 +23480 890 38658. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n fún yín ní glo kan sí +234 70 59 78 0034. +234 70 59 78 0034. Ẹ máa pè é. Ẹ wá jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin torí pé lórílẹ̀-èdè Benin ti fi nọ́mbà méjì kún. +229 01 54 65 1928. +229 01 54 65 1928. Ṣé rí tẹ́ bá ti pè gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ó lọ mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ̀yin sábà bá mi sọ̀rọ̀ ní WhatsApp 3298 3298 yẹn yóò sọ̀rọ̀ sókè. Tó wọ́n máa fòye sí lọ. A lọ ni a tún padà bọ̀ wá. Ẹ má ì tí ì lọ ibì kankan, èmi sì ń padà bọ̀. Mo fẹ́ fún wa tó 3 àbí 4 káríbi ṣàgbéjì ara. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin, Gabon ni, Côte d'Ivoire ni, mò ń bọ̀ wá, ẹ ṣe sùúrù. Mo yanjú àwọn kankan ní Nàìjíríà ni mò ń bọ̀. Ẹ rí mi. Ẹ bá ti wẹ̀yìn kẹ́dẹ́ báyìí, èmi lẹ rí. Tí wàá lọ lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa. Ire o, ire kábíyèsí.